Ṣèyí Mákindé gbogbo nǹkan àlùmọ́nì tẹ́ ẹ kó Ṣáínà tì, gbogbo àwọn tẹ́ ẹ kó síbẹ̀ yẹn náà, àwọn náà wọ́n ń lo àwọn agbésùmọ̀mí for their own protection. Ara àwọn nǹkan tó ń fa àìsí ètò ààbò gọ́gọ́ nìyẹn, torí nǹkan àlùmọ́nì ẹ̀ ń gba ilẹ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀, ẹ̀ ń lé àwọn àgbẹ̀, ẹ̀ ń sọ̀lú dahoro, torí ẹ mọ̀ wípé àwọn ìlú tẹ́ ń sọ dahoro yẹn nǹkan àlùmọ́nì wà ń bẹ̀. Tẹ́ ẹ bá ti wá kó àwọn agbésùmọ̀mí síbẹ̀, àwọn tó wá ní ìlú wọn sá kúrò, ẹ wà ráyè máa wa kùsà yín. Ṣé bí ẹ ṣe fẹ́ ṣèlú leléyìí? Mo béèrè ní o, ṣé bí ìlú ṣe fẹ́ tẹ̀síwájú rèé? Ṣé bí ìlọsíwájú ṣe fẹ́ dé bá inú ìlú rèé? Ẹ ń bàlú jẹ́ ẹ̀ túlù ṣe o. Ìṣẹ̀dá àwọn ọmọ wọ̀nyí kò ní súre fún yín o. Olùkọ́ tí wọ́n jí gbé, tí wọ́n bẹ́ lórí, ìṣẹ̀dá Ọlọ́run ló mọ irú ègún tí arákùnrin yẹn máa gé kó tó bẹ́ orí wọn. Ọlọ́run ló mọ ọ̀rọ̀ kan tó máa jáde lẹ́nu wọn. Àwa ní ìlú ò dáa. Báwo ni ìlú ṣe fẹ́ dáa? Ìlú tí wọ́n ti ń bẹ́ orí aláìṣẹ̀ tẹ́kọ̀ ń bẹ̀bẹ̀ ní bẹ́ àgbàdo, tí wọ́n kàn ń bẹ fẹ́ú. Ẹni tí wọ́n bẹ́ lórí yẹn ṣé kò ní ẹlẹ́dàá? Ṣé kò ní ẹlẹ́dàá títí ẹ̀? Ta ló wà ń bẹ̀? Ta ló mọ nǹkan tí wọ́n bá ẹlẹ́dàá wọn sọ nígbà tẹ́ bẹ́ wọn lórí? Àwa ní ìlú ò dáa. Ilé ìjọsìn lọ́tún, mọ́ṣáláṣí lósì, ìgbàlẹ̀ lọ́tún, gbogbo ẹ̀ pọ̀, síbẹ̀síbẹ̀ ìlú ò dáa. Báwo ló ṣe fẹ́ dáa? Ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù. Ẹ̀mí aláìṣẹ̀ tó ń lọ lójúmọ́ kò kéré. Ara àwọn kan tí ìlú yẹn ò fi dá nìyẹn o. Ẹ ronúpìwàdà o. Gbogbo àwọn kan tẹ́ ń ṣe yẹn kò lè mú ìlọsíwájú dé bá inú ìlú o. Ẹ ń bàlú jẹ́ ni ẹ túlù ṣe o. Bóyá tẹ́ ẹ bá réyàn sòótọ́ ọ̀rọ̀ fún yín, ẹ ń bàlú jẹ́ ni ẹ túlù ṣe. Àwa Yorùbá níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, àwa ni kẹ́ ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa o. Ṣe rí àwọn olóṣèlú yìí, kò bámbám ni mo yó lọ́rọ̀ wọn o. Wọn ò mọ̀ bóyá ebi ń pa bàbá anybody. Bámbám ni mo yó ni. Kò sí nǹkan tó kàn wọ́n. Bàbá mi, ẹ ṣeun. Wọ́n ní ìyàwó Àṣàkẹ́, ṣé wọn kò àrẹ́sì àwọn ajínigbé kọ̀ọ̀kan ni? Báyọ̀ Ọ̀nànúgà ó ní wọ́n lọ rescue wọn pẹ̀lú àwọn security agency wọn ni. Ẹjọ́ tí ẹ bá lọ rescue wọn pẹ̀lú security agency yín, àwọn ajínigbé dà, ṣé kò yẹ kẹ́ ẹ lè mú wọn ni? Ó yẹ kẹ́ ẹ ti mọ bó ṣe ń lọ bàbá wa. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé Nàìjíríà politics ni wọ́n ń play fara ìlú wọ́n lọ rescue wọn. Security agency yín lọ rescue ó dá. Ọwọ́ àwọn tẹ́ ti rescue wọn dà. Bó tẹ̀ jẹ́ pé méjì mẹ́ta ó yẹ kẹ́ lè rí wọn mú. Láìfò báyìí kẹ́ ẹ wọ́ wọn dé Ìgbòho. Ẹ wọ́ wọn wá sínú ìlú wípé àwọn tí wọ́n jí àwọn ọmọ gbé rèé o. Bí a ṣe ń combat wọn, bóyá lórí òfurufú ni, bóyá lórí ilẹ̀ lẹ́tí ọjọ́ ń ta fúnra yín. Ìbọn bá àwọn agbésùmọ̀mí bíi méjì o, àwọn la kó wá yìí o. Àwọn dà. Evidence dà? No evidence. You go explain tired. Wọ́n ní wọ́n sọ fárá ìlú. No evidence. Kò sí evidence. Ṣùgbọ́n wọ́n ṣàṣọ wípé wọ́n ti rescue wọn pẹ̀lú security agency. Ṣùgbọ́n bá ti sọ yẹn báyìí, àwa báyìí kọ́ ṣáà ti fà àwọn ọmọ là, àbí kọ́ fà àwọn ọmọ sílẹ̀. Tẹ́ báyìí tí sọ yẹn báyìí máa pé kí lẹ̀ fi àwọn ṣáà ti fà àwọn ọmọ lọ́mọ sílẹ̀. Àníkọ́ tẹ̀ ṣáà fi wọ́n sílẹ̀ lẹ́yìn máa gbọ́. Ṣùgbọ́n for how long are we going to continue like this? For how long? Báwo la fẹ́ ṣe léyìí dà? Ẹ̀sán ransom ni àbí lórí ọ̀fẹ́ ni wọ́n kó wọn lẹ̀? Àbí àwọn nǹkan mẹ́rin tí wọ́n tò kalẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n náà wọ́n fẹ́ gbà? Ṣé orí yẹn náà lẹ jókòó lé lórí? Àbí orí àdéhùn yẹn náà lẹ́jọ́ tọwọ́ bọ̀? Ẹ jẹ́ ká mọ̀ o. Olúkálùkù mọ ibi tó fì sí o. Ẹ jẹ́ ká mọ ibi tí ará ìlú wa, ẹ má gbé wa sórí àga tó lẹ́sẹ̀ o. Ẹ má sọ ará ìlú sínú òkùnkùn o. Ṣé list mẹ́rin tí wọ́n kọ́ fi ń tán kọ́kọ́ síta lákọ̀ọ́kọ́, ṣóun lẹ fi lọ gbà wọ́n mọ sílẹ̀ ni? Àbí ọ̀fẹ́ ló bá dé? Àbí gẹ́gẹ́ bí nǹkan tí Báyọ̀ Ọ̀nànúgà sọ wípé security agency wọn ló lọ rescue wọn. Tí security agency bá lọ rescue wọn, ọwọ́ àwọn tẹ́ ti lọ rescue wọn dà? Ẹ lọ rescue wọn náà bẹ́ẹ̀ lọ san ransom. Àbí ẹ̀yin gan lẹ kó wọn pamọ́ sínú Old Ọ̀yọ́ National Park? Torí fídíò tá a rí tí wọ́n ṣe jáde níbi tí wọ́n ti ń wa kùsà, wọ́n ní
wọ́n bá rìn síwájú wọ́n ń rìn lọ nínú Old Ọ̀yọ́ National Park bí wọ́n ṣe ń rìn lọ wọ́n ní wọ́n rí abúlé kékeré kan bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe káràkátà ń bẹ́ẹ̀. Ṣèyí Mákindé báwo ló ṣe rí bẹ́ẹ̀? Àwọn olówó àmbẹ̀ tó ti ń ṣòwò káràkátà nínú Old Ọ̀yọ́ National Park bá a ṣe rí nìyẹn lọ́sẹ̀ tó kọjá. Àwọn tó wọ ọbẹ̀ lọ, àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó wọ ọbẹ̀ lọ, wọ́n confam ẹ̀ jáde with drone. Wọ́n ní àwọn kan wà ń bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ń live normal life tí àwọn ará ìlú náà ń live ni. So báwo làwọn yẹn ṣe débẹ̀? Àwọn olókọ́lé sínú igbó fún wọn bẹ́ẹ̀. Ṣé inú igbó yẹn lẹ kó àwọn ọmọ wọ̀nyí lọ ní? Ìbéèrè ni o. Tẹ́ fi dààmú ará ìlú tán. Àbí ẹ̀jẹ̀ tí jọjọ tọwọ́ bọ̀wé Ṣèyí Mákindé àti ààrẹ Tinubu bó lẹ́jọ́ sọ sí? Torí pé a rí pé lẹ́yìn ìgbà tí Ṣèyí Mákindé tó lóun òun declare ọlọ́mọ ẹ̀kẹ́yàn declare ọ̀ràn tó lóun declare òun náà fẹ́ ṣe ààrẹ lẹ́yìn ọjọ́ mélòó kan ni gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣé nítorí presido tí Ṣèyí Mákindé náà fẹ́ jẹ ṣé òun ló padà dá wàhálà lẹ̀? Ẹ jẹ́ á mọ̀ o, ẹ má kó ará ìlú sí yọ́yọ́, ẹ má kó wa sínú òkùnkùn. Wọ́n ní láhàn mi báyìí ni bàtà ń ké lótú Ifẹ̀. Ẹ máa là dáadáa kó máa yí ará ìlú o, kó má di pé ọjọ́ kan akọ̀ṣe ní gbogbo ẹ̀ akọ̀ṣe òkùnkùn bírímbírímbírím everybody ò ní ríra ẹ̀ mọ́. Bóyá ẹ ti ta gbogbo ará ìlú fún àwọn Fúlàní, ẹ jẹ́ á mọ̀. Ọwọ́ bá àwọn kan lẹ́ni báyìí ní Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí wọ́n jí àwọn ọmọ gbé. Ṣé mo wí pé rògbòdìyàn ṣẹlẹ̀ ní ìjẹta ní Ọ̀yọ́? Ọ̀kan lára àwọn àbókí onígòrò àwọn Haúsá tí wọ́n fọwọ́ ńlalẹ̀ fọmọ Yorùbá ní Ọ̀yọ́ ní Ọ̀jọ́, ọwọ́ bà lára wọn o, ọwọ́ bà lára wọn o. À ń sọ fún wa wípé tí ọwọ́ bá ti bà wọ́n, Yorùbá ọjọ́ ọ̀la fẹ́ gbọ́n báyìí torí Ọlọ́run. Ọjọ́ ọ̀la làwa gan fẹ́ dìde, la fẹ́ gbára wa. Ọjọ́ ọ̀la fẹ́ jà fúnra wa gan. Wípé tí ọwọ́ bá ti bà wọ́n, ẹ má máa ṣe fídíò. Fídíò tá à ń ṣe yìí ò lè help wa o, kò lè help wa o, kò lè help situation tó wà nílẹ̀ yìí o. Ẹ má jẹ́ ká ṣe fídíò mọ́. Ẹni tí ọwọ́ bá ti bà, ẹ ṣe kinní yẹn fún tààràtààrà. Ẹ jẹ́ kó mọ̀ wípé ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bí. Ìhàyín ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bẹ̀. Ìhàyín ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bẹ̀. Wọ́n ṣe wọ́n kọ́ ọmọ lọ o. Àwọn ọmọ tí wọ́n kó lọ ni wọ́n ṣẹ̀ kó sílẹ̀ yìí o. Ṣùgbọ́n ẹ ti wá mú wọn, ẹ ti ń ṣe fídíò wọn, wọ́n ní wọ́n mú wọn lọ ságọ́ ọlọ́pàá. Àgọ́ what? Ṣé ó yẹ kẹ́ ẹ mú ẹni tẹ́ ní wọ́n ń yìnbọn fún yín ní ìjẹta ńlẹ̀ ń bí? Wọ́n ń yìnbọn fún ọmọ Yorùbá ní Ìbàdàn. So Ọlọ́run wá bá yín ṣe nìyẹn. Ọwọ́ wá bá àwọn tó yìnbọn fún yín. Ẹ ti rí ìbọn yẹn gan lọ́wọ́ ẹ wá mú. Ẹ wá ní ẹ mú lọ sí àgọ́ ọlọ́pàá. Àgọ́ ibo? Elédùmarè á máa ṣàánú fún wa báyìí. Ẹ wo bí wọ́n ṣe mú wọn ni wọ́n mú wọn lọ. Wọ́n náà wọ́n ti bà wọ́n o. Àwọn agbé wọn dàgọ́ ọlọ́pàá, àwọn amú wọn dàgọ́ ọlọ́pàá. Ẹ̀yin fìjìláńtè wa, a ní tẹ́ ẹ bá ti mú wọn kẹ́ ẹ ṣe kinní yẹn tààràtààrà fún wọn. Mi ìmọ̀ye ìgbà tá a fẹ́ sọ o. Fídíò yẹn ti bá rí màá fi hàn wá nísìnyí. Àmọ́ ìgbà tá a fẹ́ sọ fáwọn èèyàn wa wípé ẹ yé ṣe fídíò wọn mọ́. Ẹ yé ṣe fídíò wọn mọ́. Màá mú fídíò yẹn wá nísìnyí kẹ́ ẹ bá wa rí. Níbi tí wọ́n ti mú wọn. Ìyẹn ni àwọn tí wọ́n ń kógun tì wọ́n ní Ọ̀jọ́. Ṣèyí Mákindé ó fún wọn ní 7 days. Àmọ̀gbà tí 7 days máa wá pé báyìí tí wọ́n fi kẹ́rù wọn lọ o ní orí òkè tí wọ́n ní wọ́n pàgọ́ sí ní Ọ̀yọ́. Ẹ káàbọ̀ lórí TikTok o. Bàbá mi lórí YouTube Akíwá ẹ káàbọ̀ bá wa Rólé Oòduà. Ìyá wa Bámidélé Ọlájíire ẹ káàbọ̀ lórí Facebook. Gbogbo ẹ tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa kọ congratulation o, a kú oríire o. A kú oríire ni pé wọ́n ṣàtẹ̀ fi wọ́n sílẹ̀. Àbí ṣé kò tó oríire ni? Bàbá mi Àrólé gbogbo wa pátápátá tẹ́ wà ń bí. Ṣé kò tó oríire ni? Àkákíra wa kú oríire ni wípé a dúpẹ́. Àwọn tí wọ́n mú wọ́n padà gba ìtúsílẹ̀, wọ́n padà fi wọ́n sílẹ̀. Mi rí fídíò yìí o. Fídíò àwọn tí wọ́n mú ní Ọ̀jọ́ ni wọ́n ti mú arákùnrin yẹn kí n fi lè hàn wá, kí àwọn ọmọ Yorùbá ká fi lè mọ nǹkan tó wà nílẹ̀ fún wa.
a nídìí gbogbo àwọn fídíò tá à ń ṣe wọ̀nyí torí àwọn pípù wọ̀nyí wọn ò fẹ́ wa fún rere. Kò wá yẹ káwa náà wá mú wọn ká máa fi ọwọ́ yẹpẹrẹ máa mú wọn ká máa fọwọ́ ra wọn lórí. Ẹni tẹ́ rí tó pààyàn ẹ̀yin wá mú ẹ wá ń ṣe fídíò a ti mú Ọlọ́run mú lénìí a mú lọ àgọ́ ọlọ́pàá a mú lọ kinní kan. Yorùbá ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí o. Àsìkò ti tó láti gbára wa o. Àwa la máa gbára wa o. Àwa fúnra wa la máa dìde o. Òun la fi pariwo lórí ọ̀rọ̀ tààrọ̀ àwọn ọmọ tó ṣe ìfisílẹ̀ yìí wípé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ má máa wò wípé ẹni báyìí ló ṣẹlẹ̀ sí. Nǹkan tó bá ti bá ojú ó bá imú. Nǹkan tó bá ti bá ojú ó bá imú gbogbo wa lójọ kàn. Ẹ má máa wò wípé ṣebí ìjọba ìbílẹ̀ Oríire ló ti mú wọn kí ló wá kan àwa tá wà ní ojú òre kí ló kan àwa tá wà lẹ́kìtì. Gbogbo wa lójọ kàn. Gbogbo wa lójọ kàn. Torí àwọn pípù wọ̀nyí wọ́n fẹ́ wá gba ilẹ̀ ni àjẹ́ndà wọn ni. Àjẹ́ndà àwọn Fúlàní ni láti gba ilẹ̀. Àwa tí a dẹ̀ wá ní ilẹ̀ ṣó wá yẹ ká kọ́wọ́ gbéra ká máa wá wò ká wá mú wọn ká wá máa wá ṣe kọ́ńtẹ́ǹtì asọ̀rọ̀ wa di content creator. Content ni ká máa wá ṣe content wípé a ti mú wọn o wọ́n gbà lénìí a gbé wọn làgọ́ ọlọ́pàá ó dáa ẹ gbé wọn lọ lénìí ẹ gbé wọn lọ lọ́la gbogbo àwọn tó ti mú lọ láti ọjọ́ yìí èwo nínú wọn lẹ́rí pé wọ́n ti ṣe ìdájọ́ fún. Èwo nínú wọn lẹ́rí pé wọ́n fi ọwọ́ òfin gidi mú wípé yes ó fojú ba ilé ẹjọ́ wọ́n dájọ́ fún. Èwo ni kò sí. Ṣùgbọ́n ẹ̀yin ọlọ́dẹ nǹkan tó yẹ kí ìjọba gbé ètò ààbò ńlẹ̀ nìyẹn àbí. Musa Christopher òun náà dẹ̀ sọ ó ní àwọn ológun ẹni ológun tó bá ti rí agbésùmọ̀mí tó wá lọ ń sọ wípé òun dúró de ọ́dà ó lọ àwọn máa ṣe àwọn á ṣe bí ọṣẹ ṣe ń ṣojú àwọn á treat ẹ̀ bíi bandit náà ni. Mínísítà fún ètò ààbò Nàìjíríà kọ́ ni Musa. Ìgbà tóun ti lè sọ orú ọ̀rọ̀ yẹn kí ló ti wá kù. Òun gan ti sọ fún àwọn ológun wípé ní agbésùnmọ̀mí tí ẹ bá mú ẹ má sọ wípé ẹ fẹ́ dúró de order because wọ́n train yín ni láti pààyàn wọn. Ìdí tẹ́ fi jẹ training nìyẹn. Ọ̀tá yín dẹ̀ ni wọ́n ọ̀tá ni wọ́n jẹ́ sí yín. Agbésùnmọ̀mí bẹ́ẹ̀ pa ó máa pa yín. Kí lẹ wá ń dúró de order fún? Order láti bo. Ó ní ológun tó bá sọ wípé òun dúró de order táwọn bá rí irú ológun bẹ́ẹ̀ àwọn á ṣe ohun gan yẹn gọgọgọ bó ṣe yẹ kó ṣe agbésùnmọ̀mí tó ṣe yẹn àwọn á wá ṣe bẹ́ẹ̀. So níwọ̀n ìgbà tí ọ̀gá ológun kan ti lè sọ irú ọ̀rọ̀ yẹn ṣe ti wá rí wípé àwọn ọlọ́dẹ wa náà ó yẹ kí àwọn náà lè mú yẹn gbọ́ bí ológun ṣe sọ yẹn. Tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí í ṣe fídíò á jẹ́ pé ẹ̀ ń fún wọn láyé jẹ nìyẹn. Ẹ túbọ̀ jẹ́ kí àwọn ọ̀gá wọn àwọn agbódegbà wọn olùrànlọ́wọ́ tó ń ṣe olùrànlọ́wọ́ fún wọn kí wọ́n fi mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ yín. Wọ́n tẹ́ ẹ̀ bá ṣe fídíò wọn ò ní mọ̀ bóyá ẹ mẹ́nì kankan. Fídíò tẹ́ ẹ ṣe yẹn lẹ fi pe àkíyèsí wọn sí wípé ní ayédè ọ̀pá o wọ́n mú Fúlàní 3 àbí 4 o. Fídíò tẹ́ ẹ ṣe yẹn lẹ fi jẹ́ kó mọ iye Fúlàní tẹ́ mú. Lẹ fi jẹ́ kó mọ̀ wípé ẹ mú Fúlàní. Lẹ fi jẹ́ kó mọ̀ wípé ẹ mú agbésùnmọ̀mí àbí ọ̀daràn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe fídíò àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn intelligence wọn tí wọ́n ń finance wọn ò ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ yín. Ṣe rí pé àwa fúnra wa láti ń jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wípé àlọ́dọ̀ wa a mú wọn. But without video tẹ́ ẹ bá ṣe fídíò wọn ò ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ yín o. Wọn ò ní mọ̀ bóyá ẹ tẹ̀ ní security àbí ẹ tẹ̀ mú àwọn kan. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè lọ máa ṣe fídíò wọ́n ti fi mọ̀ wípé ẹ̀yin náà tẹ̀ ti ní security. So àwọn security náà tẹ̀ ti ń ṣe iṣẹ́. So ẹ jẹ́ ká fọgbọ́n ṣe jẹ́ káwa náà ká strategize. Bẹ́ẹ̀ ni káwa náà gbogbo àwọn nǹkan bí ata bá ń ṣe tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tá à ń kó síta kò sẹ́nìkan tẹ́ fẹ́ fi hàn o. Ará ìlú ọ̀kan ò béèrè fídíò lọ́wọ́ yín.
èyí tó kan ará ìlú ni kólúkálukú róko lọ kó rọ́jà lọ kó ródò lọ kọ́mọ iléèwé lè lọ sí iléèwé láyọ̀ àti àlàáfíà nǹkan tó kọ́ lẹ́nu ìlú tí o mọ yẹn. bà ní. tí o mọ yẹn. kẹta balẹ̀wọ̀ bá ní tìrẹ o. filẹ̀ kẹta balẹ̀wọ̀ bá ní tìrẹ o gbé síwájú ẹ̀ gbé fún orí ẹ̀ gbàdá ni òun fẹ́ pàjá ẹ̀. nǹkan tá a bá lọ́wọ́ wọn rèé o lọ́jọ́ ara àwọn tó pa wá ní jàtà ilé o ara àwọn tó pa wá rèé o ibo ló ti rí bọ́n ò ní ṣoríire ara àwọn tó pa wá rèé o ṣé ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ yẹn ṣé ibi tí wọ́n ti rí ìbọn lẹ fẹ́ mọ̀ ni àbí kẹ́ ẹ gba ìbọn ọwọ́ ẹ ṣé ẹni tẹ́ ẹ ló pa yín ẹ wá sọ wípé ibo ló ti rí ìbọn tó ọwọ́ ta lẹ ti ń béèrè yẹn no ẹ̀yin ènìyàn wá ṣe rí pé gbogbo àwọn nǹkan míì wà tó yẹ pé ó kù sí wa lọ́wọ́ o Yorùbá bóyá àti mọ nǹkan táwọn pípù wọ̀nyí tí mọ ẹ̀yà tó ń pè ní ẹ̀yà Fúlàní bóyá àti mọ nǹkan tí àwọn agbésùmọ̀mí wọ̀nyí tí wọ́n ní fún wa lórí ilẹ̀ wa so bóyá àti mọ àjẹ́ńdà wọn tí mọ nǹkan tí wọ́n kó sọ́wọ́ wá ká wa mọ́ tẹ́ ẹ fi lè máa béèrè wípé níbo ló ti rí ìbọn ṣé ibi tó ti rí ìbọn lẹ́sẹ̀ ìbọn tó ti fi pààyàn so ibi tó ti rí lẹ́sẹ̀ fẹ́ béèrè àbí pé Ọlọ́run tẹ̀ fún yín mú yẹn kọ́kọ́ gba ìbọn ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ti rí yẹn nílò kẹ́ ẹ tan kámẹ́rà sójú ẹ̀ kámẹ́rà tẹ́ ẹ tàn yìí kò wúlò nídìí ẹ ṣe wá ń béèrè ibi tó ti rí ìbọn òun ló pa wá níjẹta o òun ló pa wá so ó pààyàn níjẹta ẹ wá rí mú ẹ ti wá nọgbọ ẹ tó àwọn lẹ wá ń ṣe lẹ ń broadcast ẹ fún báyìí so bẹ́ẹ̀ ṣe wá ṣe fídíò yẹn ó ti jí ẹni tó pa níjẹta ìbéèrè ni o ṣé tó bá jẹ́ ní Òkè Ọya ṣé irú ẹni tẹ́ ẹ mú lọ yẹn wá ṣe máa mú lọ yẹn wọ́n á ti lẹ̀ lóko Òkè Ọya ni wọ́n ti rí ẹni tó pa èèyàn wọn wọ́n á máa wá fọwọ́ tì lọ bẹ́ẹ̀ yẹn òun gan á ti sọdá ṣùgbọ́n ṣé ẹ ti wá rí àwa ní ilẹ̀ Yorùbá òun ló fi jẹ́ wípé ẹ̀yà wa ó yàtọ̀ a máa ń sọ akọ́yàn mọ́ra Yorùbá tutù Yorùbá kì í tètè ń bínú ṣe rí wípé a ti fi dá wàhálà alẹ̀ síra wa lọ́rùn báyìí Yorùbá kì í tètè ń bínú wọ́n dẹ̀ ń pa wá ní méjì wọ́n ń pa wá ní mẹ́ta wọ́n ń pa wá ní mẹ́rin ẹ ti wá rẹ́ni tó pààyàn ẹ dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ fúnra yín ẹ wá mú un rìn gbòòrò kiri ẹ wá ń jó ń tẹ̀lé tó bá jẹ́ pé lọ́dọ̀ wọn lókè Ọya mo ní ṣé bẹ́ẹ̀ ṣe dìímú yìí bó ṣe máa rìn lálàáfíà lọ nìyẹn Deborah gan tó pa wọ́n ní nǹkan kan gan ẹ mọ̀ nǹkan tó ń ṣe fún ẹ ti mọ nǹkan tí wọ́n á ti ṣe fún a nílò láti ti sọ kò ní fara eré lọ bẹ́ẹ̀ yẹn wọ́n á dúró dọ́ra náà wọ́n mú lọ àgọ́ ọlọ́pàá ti bo ni wọ́n fẹ́ mú lọ tó bá yẹ pé lókè Ọya ṣùgbọ́n tọ́wọ́ bá ti wá bá wọn ní ọ̀dọ̀ ti wá àwa làá máa wá pọ́n wọn lé ẹ wá sọ wọ́n di celebrity máa gbé kámẹ́rà sí wọn lójú Yorùbá níbi tá a bá dé ẹ jẹ́ ká jí lójú oorun wá wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwa fúnra wa a nílò láti ṣiṣẹ́ fúnra wa níbi tá a bá dé báwa àbí bàlá Buwala ó sọ̀rọ̀ ó ní ṣé wọ́n expect ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wọnú igbó lọ bá àwọn agbésùnmọ̀mí ẹ ṣó parọ́ ni no ṣé ààrẹ Tinubu ní kókó aṣọ bí bàbá Adébóyè náà sọ wọ́n ní ṣé fẹ́ kí ààrẹ Tinubu kókó sí kakí kó lọ sínú igbó lọ bá àwọn agbésùnmọ̀mí ni ìyẹn túmọ̀ sí pé àwọn ará ìlú ló kù sí lọ́wọ́ wọ́n ní ṣé ààrẹ Tinubu lè fẹ́ kó wọ kakí kó lọ bá àwọn agbésùnmọ̀mí ni ṣé ẹnìyẹn parọ́ ni ṣé wọ́n parọ́ ẹ lè expect ààrẹ Tinubu kó kúrò lọ́fíìsì ẹ̀ kó káṣọ ogun sọ́rùn kó wá lọ bá agbésùnmọ̀mí
níwọ̀n ìgbà tá a ti ní ẹlẹ́ṣọ́ ààbò fúnra wa tí vigilante ti wà tá a ti ní oríṣiríṣi ẹlẹ́ṣọ́ ààbò nílẹ̀ Yorùbá ó ti kù sí wa lọ́wọ́ nìyẹn. àwa ni kí a wá mọ bí a ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ilẹ̀ wa, àwa ni kí a wá mọ bí a ṣe fẹ́ ṣe é tí ètò ààbò àbí tí àlàáfíà fi dé bá wa, ká lo ọgbọ́n, ká lo ọpọlọ wa, ká lo làákàyè wa, ká fọgbọ́n sí wípé anywhere tí wọ́n bá ní wọ́n ti mú wọn àsìkò yẹn off camera, off your camera. kì í ṣe nǹkan tẹ́ màmá wa gbé wá sórí ayélujára tàbí ẹ wàá mú wọn ìgbà tẹ́ wá tan kámẹ́rà yẹn lẹ́wàá máa wá nà wọ́n lẹ́wàá wá ṣe kinní kan fún wọn. No, behind the scene ni, behind the camera ni. tá a bá fẹ́ ká ní ìsinmi nílẹ̀ wa ni o. àmọ̀ràn tá a ní fún ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò nìyẹn. má sọ pé ọmọ kékeré ló ń sọ̀rọ̀, ọmọ kékeré l'Àṣàkẹ́ o, bó ṣe yé wa sí la ṣe sọ yẹn o. Buwala Gbàdé ó sọ̀rọ̀, oníṣẹ́ ààrẹ Tinubu ṣé àwọn ni kó wọnú igbó lọ ni, ṣé ó parọ́ ni? ó dáa. Ayọ̀ Nuga òun náà ti sọ̀rọ̀ lẹ́ni, Báyọ̀ Ọ̀nànúgà wọ́n ní security agency wọn ló gbà wọ́n sílẹ̀. ẹ ṣé ká sọ wípé irọ́ ni, wọ́n ṣáà ti bá wa gbà wọ́n sílẹ̀ báyìí, àdúpẹ́. Congratulation o ẹ̀yin ènìyàn, ẹ bá wa dúpẹ́ o. ààrẹ Tinubu ti padà ṣe bẹ́bẹ́ o àbí ṣé wọn ò ṣe bẹ́bẹ́ ni? ààrẹ Tinubu wọ́n ti ṣe 10, wọ́n ti ṣe 9 o, wọ́n ṣe gudugudu 7 yàyà 4 o. wọ́n ti bá wa gba àwọn ọmọ sílẹ̀ o. Olúwa ṣe o lẹ́yìn 50 ọjọ́ ó lé 5. Olúwa ṣeun o, 50 ọjọ́ ó lé 5 after 55 days. ẹ ṣe ọmọ òní bá gbèsè ẹ lẹ̀. ṣùgbọ́n ṣó yẹ kó le tó eléyìí? ṣó tiẹ̀ yẹ kó kọ́ àwọn ọmọ lọ? tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ilẹ̀ yín àti gómìnà àti rẹ́ẹ̀pù, gbogbo ẹ̀yin sínétọ̀ lọ́yọ̀ọ́, ẹ̀yin dà, ẹ súnmọ́ bí ọ̀rọ̀ kàn yín o. níbo lẹ wà láti yọjọ́ tó ti kó àwọn ọmọ lọ? ò àbẹ́yìn lẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, wọ́n á ní wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, underground work. kò sí nǹkan tá à ní gbọ́, kò sí nǹkan tá à ní gbọ́. àwọn ló ń ṣe abẹ́lẹ̀, àwọn oníṣẹ́ abẹ́lẹ̀ nìyẹn. underground work, iṣẹ́ ń lọ, ẹ máa gbọ́ iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀. iṣẹ́ yín tó ń lọ lábẹ́lẹ̀ o làwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣẹ̀ gbà sílẹ̀ yìí after 55 days. àwọn ọmọ ọlọ́mọ ọmọ kò lè èèyàn, àwọn ọmọ tí wọn ò tẹ èrò oúnjẹ jẹ, àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣẹ̀ṣẹ̀ kankan, tó ń ṣẹni kankan, àwọn ni wọ́n ṣẹ̀ fi sílẹ̀ o. lẹ́ni ọjọ́ 10 oṣù keje 2026 déètì yẹn tẹ̀ ó lọ dáadáa àbí ó lápẹẹrẹ. freedom at last, victory àbí wọ́n padà ní ìṣẹ́gun, wọ́n padà gba ìtúsílẹ̀ o. ṣéṣe Mákindé la fẹ́ kí báyìí ni àbí ààrẹ Tinubu? àwọn olóògbà wọn sílẹ̀. Ọ̀nànúgà ó yẹ kó lè bá wa kọ́ sí, kì í ṣe security agency nìkan. wọ́n ní àwọn security agency wọn ló gbà wọ́n sílẹ̀. ká ṣáà máa dúpẹ́, bàbá mi ẹ ṣeun, wọ́n ní ká ṣáà dúpẹ́ wípé wọ́n ti fi wọ́n sílẹ̀. àwọn tí wọ́n jí wọn gbé, àwọn dà? a béèrè ní o, a ní ká béèrè ní o. bẹ́ẹ̀ ṣe ní security agency ló gbà wọ́n sílẹ̀ yẹn, at least security agency corporation bóyá àti air force àbí àtológun, ó dáa. ìgbà tí wọ́n dé orí pápá tí wọ́n jọ ń ta fúnra wọn àti àwọn àtàgbésùnmọ̀mí kí wọ́n tó lè rí àwọn ọmọ wọ̀nyí gbà, àwọn ẹlẹ́gìrìdà, àwọn agbésùnmọ̀mí tí wọ́n gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ wọn dà? where are they? bó tẹ̀ ju 2 àbí 3 at least ó yẹ kẹ́ ẹ lè mú, bóyá láti òfurufú lẹ ti dà sílẹ̀ fún wọn ni àbí tẹ combat ara láti ilẹ̀, ó yẹ ká lè rí bí 2 àbí 3 nínú àwọn agbésùnmọ̀mí yẹn to confirm it wípé yes ẹ tátán sí wọn lọ́rùn, security agency ló rescue wọn. àbí ẹ̀yin fúnra yín lẹ kó àwọn ọlọ́mọ lọ pamọ́ sínú Old Ọ̀yọ́ National Park? which one na dey? èwo ló ṣẹlẹ̀ ń bẹ̀? àbí aṣáàrí fídíò tí wọ́n ní ilé pọ̀ jáde rẹ̀ sínú ibẹ̀, oríṣiríṣi àrí company tí wọ́n lọ kó àwọn Mexico
Mexico tí wọ́n ṣí ilé-iṣẹ́ oríṣiríṣi sínú ibẹ̀ yẹn tí wọ́n dẹ̀ operate tara ìlú ò tẹ̀ mọ̀, NDC ò mọ̀ pé wọ́n tẹ̀ wá ń bẹ̀, EFCC gan ò mọ̀ wípé adúrú ilé-iṣẹ́ tí wọ́n ti ń po egbòogi olóró wà nínú Old Ọ̀yọ́ National Park. Báwo ni gọ́vnà ṣe ní mọ̀ wípé Chinese ń wakùsà ń bẹ̀ yẹn? Báwo ni gọ́vnà ṣe ní mọ̀ wípé wọ́n ń pọtí àbí wọ́n ń pọ oògùn olóró tà ń bẹ̀? Ó lọ fà. Bàbá mi, adúpẹ́ o, congratulation o, a kú oríire o. A máa kú oríire o. Ẹ ṣeun o. Abara tí ń tí gidi o, ọkọ̀ mi ṣe ń wálẹ̀ ni. Àbí? Wow! Ìmọ̀tẹ̀ ọkọ̀ bá mi, ìmọ̀tẹ̀ ọkọ̀ wọn. Dẹ̀ sẹ́ndì díẹ̀ sáṣà kẹ́kẹ́ mi náà sáré ṣe sọ́nà fún kí fi ṣe congratulation. Àmín. Àmín o. Àmín o. Àwọn tó dẹ̀ bá gbọ́ Ọlọ́run á tú ẹbí wọn á tú wọn nínú. Ọlọ́run á fọ́ lórí. Àmín o. Àwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ kọ́, àwọn ọmọ tó ń kú dé àwọn ọmọ tó ń rescue wọn tún ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Àmín o. Àmín o. Gbogbo ìlà lọ́lọ́ máa dé ládé. Àmín. Ẹ̀mí tábà ní ká máa ṣàdúrà Ọlọ́run má jẹ́ ká ṣe pé torí tádùá bá lọ pọ̀ jù. Ọlọ́run má jẹ́ kó yí sí nǹkan mi torí bí inú wa ṣe dùn tó tábà ní ká fi máa ṣàdúrà níyè. Ilé aṣọ ilé amọ̀. Òun náà ń pè ní inú mi dùn wípé mo rọ́jọ́ òní. Àwa mébù president a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, a dúpẹ́ lọ́wọ́ àwọn security tó ṣiṣẹ́ takuntakun láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n jẹ́ ká fojú sunkún àwọn ọmọ yẹn torí àwọn ògo ọ̀la wa nìyẹn a máa dúpẹ́ o, a dúpẹ́ aláyọ̀ ayé lọ́dúnkò. Ní fọdọ́run lókè ọ̀run. Hallelujah. Ilé tó dé lẹ́yìn Ọlọ́run kó túbọ̀ bá a ṣe o. So eléyìí tó túbọ̀ wá ṣe pàtàkì nínú ẹ̀ Ọlọ́run kó gba ògbó ilẹ̀ Yorùbá wa Ọlọ́run kó gbà fún wa o. Àmín àmín. Ká má bá àwọn Fúlàní ẹ̀ ká má bá àwọn tó ń pọ̀ mọ́ o ti débẹ̀ kó yípadà o Jésù Olúwa wa. Àmín. Ẹ ké hallelujah. Ọ̀la kò tí ìyá o. Okay. Ọláwùláwà lákùúwàtà ìlàbíláyà àlíòyà sí ọlá Ọ̀rúnmìlà bára àgbọ̀mìrì ìfàkàlẹ̀ bí àpẹẹlẹ kí òsánà àgbọ̀mìrì gbogbo tó dá lára kí lórí àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí. Ọlá ògúnyọ̀yọ̀ mọ́ ayọ̀ tó máa bá wọn kalẹ̀ lógo àwọn ọmọ tó gbà jáde wọn ò dẹ̀ ní ìbànújẹ́ mọ́ láyé wọn. Bí yẹ kán fi rí ìbànújẹ́ òun náà ni wọ́n ti rí inú igbó yẹn tí ìbànújẹ́ ò tún jẹ́ ti gbogbo wọn mọ́ gbogbo àwọn tó gbálẹ̀ yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run bó dẹ̀ ṣe máa rí tó ìtọ́ níbalẹ̀ kó padà sẹ́nu mọ́ tó ń tolúwo tó ń tẹ́jú gbọ̀nà kó ṣe máa jẹ́ nìyẹn. Àmín o. Ẹ ṣé bàbá mi. Ẹ̀yin ni ẹ bá wa pè wọlé ó yá o àti ṣojú òpó lẹ̀ o. Congratulations. Adúpẹ́ o. Wọ́n ti bá wa gbà wọn ọmọ sílẹ̀ o. Ọmọ olódò idẹ ti gba àwọn ọmọ tí wọ́n jí gbé lọ́yọ̀ọ́ sílẹ̀ o. Bàbá Jàgàbáànì bàbá yín ti gbà wọ́n sílẹ̀ o. Wọ́n ti gbà wọ́n sílẹ̀ o. Ṣèyí Mákindé ṣé o ti wá padà pé bàbá torí à ń gbọ́ wípé bàbá ò pé ìwọ náà ò pé bàbá ṣé ẹ ti padà péra yín ṣé ọ̀rọ̀ yín ti padà yéra yín ṣé ẹlẹ́gbẹ́ ti mọ́ra ẹlẹ́gbẹ́ ṣé ẹ ti padà parí aáwọ̀ tó wà láàrin yín ẹ ṣáà má fara ìlú play politiku ìmọ̀ fi ọmọ ọlọ́mọ play politiku o àwọn ọmọ wọ̀nyí o oorun tí wọn kọ́kọ́ sùn lálẹ́ yìí agbára Ọlọ́run ẹ̀ ti ní rí ìdààmú wọn ẹ̀ ní rí ìṣòro mọ́ ẹ̀yin ọmọ wọ̀nyí o kò rọrùn o kò dẹrùn o wọn ò ní bọ́ sọ́wọ́ tọmọtọmọ tẹbí tará wa o lágbára Ọlọ́run
ọwọ́ alágbèédá àní bọ́ sí o, a ò ní bọ́ sọ́wọ́ o láti èyí ọjọ́ yìí wọ́n ṣẹ̀ wá fi wọ́n sílẹ̀ 50 days 55 days etí wo ló ti ń gbọ́? Kí ni ká ti pè yìí sí? Wọ́n ní kí ni ká ti pè yìí sí o Èkìtì kété, Èkìtì jákèjádò Èkìtì kété, kí ni a ti pè yìí sí o Èkìtì kété. Kọ́mẹ́ǹtì ńlá ni bàbá wa kọ síta yìí o, ó bojú gbogbo ètò tá à ń ṣe ni o. Ó dáa, á padà máa gbé kọ́mẹ́ǹtì yín yẹn wá, ó pọ̀ gan ni. Bàbá wa Prince Adéògo, ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò wa. Congratulations abducted oríire school children àti teacher wọ́n ti free wọn o, wọ́n ti gba ìtúsílẹ̀ o, wọ́n ti padà gba ìtúsílẹ̀ o at last o. Elédùmarè ṣeun o, Olúwa mà ṣeun. Èmi gan máa sun oorun ọ̀tọ̀ lálẹ́ yìí, oorun yẹn máa dá yàtọ̀. Bá ti rò báyìí pé ọmọ ọlọ́mọ, àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ kéékèèké, obìnrin, ìyá oníyá, ọkùnrin tọ̀hún, kò sẹ́ni tó máa àfẹ́ tó bá jẹ́ ìka ènìyàn lásọ wípé òun á ronú lọ kan ibi táwọn ọmọ wọ̀nyẹn wà, ọkàn ẹ̀ ò ní fò sókè wípé bàbá mi Ọláwálé ẹ ṣeun gan ni, àìṣètò níbí lánàá àbí ìjẹta ni wípé a ò gbọdọ̀ mọ́kàn kúrò ń bẹ̀ o, a gbọdọ̀ máa tẹ̀ mẹ́nu #bring back our children. Wọ́n ní I'm the happiest person today. Irọ́ ni o, èmi ni o. Bàbá mi Ọláwálé ìgbà pẹ́yìn ni, èmi ni o. Ọjọ́ tí wọ́n sọ pé wọ́n nà wọ́n, ẹkún tí mo sun ló ń lọ yẹn, tí wọ́n da fọ́tò wọn síta pé wọ́n ti na ayé wọn bàjẹ́. Fídíò yẹn wà lórí Facebook, ó wà lórí YouTube. Wọ́n nà wọ́n ni wọ́n rí báyìí. Ṣé àwọn ọmọ ni wọ́n nà tára wọ́n rí báyìí? Wàhálà ti dé, wàhálà dé. Aṣáàdúpẹ́, wọ́n ní irọ́ ń parọ́ fún irọ́ ní Ṣèyí Mákindé o àtòwò àtàrẹ Tinubu, wọ́n ní security agency ló operate wọn ló. Aṣáàdúpẹ́, security agency wọn náà ló rescue wọn o, ẹgbọ́n o, kéré o, security agency Nigeria military and police and gbogbo Àmọ̀tẹ́kùn, gbogbo wọn lápapọ̀ security agency, wọ́n ní gbogbo wọn ni wọ́n sọwọ́pọ̀ tí wọ́n lọ gbà wọ́n o, ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ lórí. Una no pay ransom nala lórí irọ́, sọ ransom bíi ti báwo. Ìjọba Nàìjíríà pẹ̀lú irọ́ 5 and 6 ni wọ́n. Ní ẹ̀sán ransom jẹ́ ẹ̀sán ransom, èwo ni pé our security agency rescue them, they play. Tàlẹ́ fẹ́ máa mú lọ́gọ̀, tàlẹ́ fẹ́ máa gbé mọ́ra. Bèbí ti ṣẹ́jú, everybody ti mọ owó ẹ̀yìn, wọ́n ti mọ gbogbo kan tẹ́ ẹ̀ ń ṣe, ọmọ kan tẹ́ ẹ̀ ń dánwò lára. Àwọn ọmọ ọlọ́mọ, ọlọ́run tẹ́ lọ kó wọn sí. Tẹ́ ẹ̀ sọ wípé fi wọ́n máa play political. Ẹ sọ wípé presidential declaration tí Ṣèyí Mákindé ṣe, òun ló dá wàhálà sílẹ̀, òun ló dá wàhálà sílẹ̀. Bóyá wọ́n ti sọ fún pé kó jáde kó declare rẹ̀ pé àtẹ̀mọ́lé tó wá ṣẹlẹ̀ láàrin wọn báyìí, wọ́n ti fi ṣòkú òru, wọ́n ti dáwọ́ bò ó, wọ́n ṣáà ní ká ṣáà máa sọ wípé wọ́n ṣáà ti fi wọ́n sílẹ̀ o, nǹkan tára ìlú ṣàfẹ́ gbọ́ nìyẹn. Ètò túbọ̀ kù lábẹ́ aṣọ yẹn, wọ́n ní kò kan ará ìlú, ẹ ṣáà máa broadcast ẹ̀ wípé wọ́n ti fi wọ́n sílẹ̀ o, adúpẹ́ o, victory at last o, wọ́n ti padà fi wọ́n sílẹ̀, adúpẹ́ o, Elédùmarè ṣeun o. Bàbá mi Adékúnlé Adélékè, wọ́n ní Olúwa ṣeun o, Olúwa ṣe ìwọlẹ̀ wà mẹ́, ẹ máa bá wa kọ́ ẹni tí wọ́n pè inú yín dùn pé nǹkan tó ṣẹlẹ̀ yìí, pé ọlọ́mọ padà rí ọmọ ẹ̀, ẹwọ ọmọ yẹn ó bú sẹ́kún ni. Pé ìyá mi láti ọjọ́ yìí fojú bà yín, pé ọlọ́mọ padà rí ọmọ ẹ̀. Ẹ máa bá wa kọ congratulations, Olúwa ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò wa ìyá mi. Ṣé o wà lórí náà? Orí ètò ni mo wà o, wọ́n ti fi àwọn ọmọ sílẹ̀ o. Ṣọ́ọ̀tì rìlíìsì àwọn ọmọ tí a tó ti ṣọ́ ṣe fẹ́ pè. Rárá, ó yẹ kẹ́ ìyá mi ó yẹ kẹ́ lè mọ orí ìkànnì mi, ó yẹ kẹ́ lè mọ.
pé a kì í gbé òfégè wọ́n ti fi wọ́n sílẹ̀. Ṣèyí Mákindé ìkà pátápátá yìí òun ọ̀run ni o. Ìkà pátápátá ni. Ó lọ jẹ́ káwọn ọmọ pé wá. Àwọn àtẹ̀tí wàá ka nọ́mbà wọ́n ṣáà ní wọ́n fi wọ́n sílẹ̀ aṣáà rí wọn nínú fídíò àti fọ́tò la rí àtẹ̀tí ráyè kà wọ́n. Ọlọ́run ṣàjẹ̀fà pé wá. Àwọn ilé ìta àwọn òye wọn á pè àbí Àmì o. wọn á pè àbí ẹ̀yin ènìyàn wa ṣẹ́ni bá wa kà wọ́n èmi ò tẹ́ ẹ kà wọ́n aṣáà rí fídíò ìyá olùkọ́ principal yẹn wọn ò sọ̀rọ̀ ju pé wọ́n ṣáà wọ́n appreciate wọ́n dúpẹ́ pé wọ́n ṣe nǹkan tó ń sọ nìyẹn. Olúwa ṣeun ṣé yẹn sọ̀rọ̀ jáde. bẹ́ẹ̀ni. Olúwa ṣeun á kú oríire. Olúwa ṣeun. Dúróòmù ni kò padà ra dúróòmù náà wò fún wa. Ó di dandan kó rà wá fún wa kárí. Dúróòmù nìkan ni àbí àti aircraft 7.7 bílíọ̀nù. Gbogbo ẹ̀ náà ló gbọ́dọ̀ ra gbogbo ẹ̀ tó rán gbogbo ẹ̀. Ó gbowó ẹni tó fi ń ṣègbè ìkà. Àwọn ìkà ìrankíran. Ọlọ́mọ ẹ̀kẹ́yọ̀ ṣe adarí nílọ̀rọ̀ wọn. Ìkà ìrankíran. Tinubu tí ó ti ṣe tó yẹ kó ṣe fún kálukú wọn ni ò dáa. Ṣé Mákindé ni ò dáa jẹ́ ká sọ tọrọ. Lọ ṣeun. Allocation tó ń gbà ti tó kẹ ìkànnì ẹ lọ́wọ́ tí yíbo ọ̀tọ̀ yẹn àwọn yẹn yíbo ṣe allocation wọn ní kìnnìkẹ ẹ wò bí bó ṣe ṣe àwọn tó bó ṣe ṣe wọn lè rọ́dọ̀ wọn wọ̀ mọ́ sí. Àwọn ti ra dome wọn ti ní kíní security wọn ti ṣe bí ti Burkina Faso ó ṣe PPP ìkà àpò oríire. Olúwa ṣeun ẹ ṣé gan ni ìyá wa o. Ẹ̀yin ènìyàn wa àdúpẹ́ o Olúwa ṣeun ṣé ń gbọ́ wa òṣó clear bàbá mi ní I did not see the little ọmọ ọdún kan ọmọ olùkọ́ tó gbé pọ̀n yẹn ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sọ́dẹ̀ pé a gbọ́ ìròyìn wípé wọ́n ní ọmọ yẹn nǹkan kan ṣẹlẹ̀ bí wọ́n ló síìkì àbí nǹkan a gbọ́ nǹkan kan nípa ọmọ yẹn olùkọ́ yẹn gan ojú wọn ṣó nínú fídíò ìṣá olùkọ́ yẹn dà bákan ṣe àì nílò láti ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ lórí fídíò tó ń dà síta ẹ̀ òun náà ló mú wa jáde wá láti wá béèrè ìbéèrè lọ́wọ́ wọn náà báyìí wípé báwo ni wọ́n ṣe gbà wọ́n ṣé wọ́n sọ ránsọ́ọ̀mù ni àwọn tí wọ́n lọ rescue wọn lọ́wọ́ wọn dà àwọn ajínigbé yẹn dà ṣé wọ́n pé olùkọ́ yẹn dà tó ní ọmọ ọdún kan sẹ́yìn nìyẹn bàbá mi Ọláwálé wọ́n ní àwọn ò rí ọmọ olùkọ́ yẹn ń bẹ̀ báyìí o ọmọ ọdún kan yẹn ó dáa àwọn olùkọ́ wọ̀nyẹn wọ́n máa jáde wọ́n á sọ̀rọ̀ a sì máa mọ kúlẹ̀kúlẹ̀ bó bá ṣe ń lọ eléyìí ta ìtẹ̀ ìrí ni wípé wọ́n ṣáà ti gbà wọ́n sílẹ̀ òun ni eléyìí tí olúkálukú wa yìí rí fídíò eléyìí tó ìwà ń ta leléyìí àti fọ́tò lẹ́yìn fídíò eléyìí kò tí ì sí fídíò míì ń ta nípa wọn so Ọlọ́run bá wa fún wọn lọ́kàn balẹ̀ kọ́tẹ̀ bá wa kó wọn lọ ilé ìwòsàn Ṣèyí Mákindé àti olùkọ́ àtàwọn ọmọ wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ bá wa kó wọn lọ ilé ìwòsàn o ẹ má kàn ní ẹ ti fi wọ́n lẹ̀ kọ́kàn máa gba ilé lọ bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa pèsè ètò ìwòsàn tó péye fún àwọn ọmọ wọ̀nyí kí wọ́n gba treatment gidi láti iye ọjọ́ tí wọ́n ti wà nínú igbó àbí má ṣan wà nínú igbó tẹ́ kó wọn sí ni ká béèrè lọ́wọ́ yín o káyọ̀ tí yá béèrè lọ́wọ́ yín ni o ṣé má ṣan wà níbi tẹ́ kó wọn sí ni torí bí wọ́n ṣe ń kó wọn bọ̀ yẹn ilé ìwòsàn ló yẹ kẹ́ kó wọn lọ o olùkọ́ yẹn ní bàbá mi Ọláwálé ẹ wo àwòrán yìí dáadáa olùkọ́ yẹn rèé ní ẹ̀gbẹ́ àwọn ọmọ tó dé ìjáàbù white wọ̀nyí olùkọ́ yẹn rèé ọmọ dà ṣọ́gbọ́n ọmọkàn bẹ́ẹ̀ yẹn Ọlọ́run àárọ̀ ọmọ ń bẹ̀ lóòótọ́ o ẹ bá mi wo àwòrán yẹn dáadáa olùkọ́ tí wọ́n ṣe fídíò bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀kan ṣe pé olùkọ́ yìí àti tíṣà yẹn àti principal yẹn ni wọ́n máa ń ṣe fídíò so
ọmọ tó máa ń gbé sọ́wọ́ yẹn dà, ọmọ tó máa ń gbé sọ́wọ́ yẹn dà. Ọlọ́run Elédùmarè o, Ọlọ́run ẹ wò aṣọ iléèwé ọmọ yìí ti fàya. Aṣọ ti ya mọ́ ọmọ yìí lọ́rùn. Ọlọ́run Elédùmarè. Àṣàdúpẹ́ àbí káṣàdúpẹ́ náà ní káṣàdúpẹ́ pé wọ́n ti fi wọ́n sílẹ̀, káṣàdúpẹ́ ni. Ṣùgbọ́n ṣó dáa kí gbogbo ẹ̀ máa lọ bó ṣe ń lọ yìí? Ṣó dáa ní ilẹ̀ Yorùbá? Ṣé eléyìí bójú mu? Wọ́n ṣe ń kó àwọn ọmọ yìí. Bàbá mi ẹ ṣé gan ni, you are doing a great job ma. Ẹ ṣé gan ni, gbogbo wa náà lájọ ṣiṣẹ́ o. Torí mo ìrántí pé ìkọ́ kọ́mẹ́ǹtì yẹn níbí ní ìjẹta wípé ẹ jẹ́ ká máa tẹ̀ mẹ́nu o. Torí wọ́n ti ń kó oríṣiríṣi tọ́píìkì wá síta tí wọn ò fẹ́ jẹ́ kí àwọn èèyàn tẹ̀ sọ nípa àwọn ọmọ tó jí gbé mọ́. Àwa ni àní gbà fún wọn o lórí ìkànnì yìí, àwa á máa sọ o. Ó dìgbà tí Ṣèyí Mákindé bá ti fi wọ́n sílẹ̀ o, ká tó fi Ṣèyí Mákindé lọ́rùn lẹ̀, àtẹ̀ fi lọ́rùn lẹ̀. Torí ó sì máa wá sọ bí àwọn China tó jókòó sínú igbó, Old Ọ̀yọ́ National Park yẹn, Ṣèyí Mákindé máa sọ bí wọ́n ṣe jẹ́. Àwọn nǹkan tí ẹ fi owó àlùmọ́ọ́nì yẹn ń ṣe, àwọn tó yẹ ká máa dìmú gan gidi ni àwọn gọ́vnà wọ̀nyí báyìí. Gbogbo owó allocation, security vote tí wọ́n ń sọ fún yín, ẹ wá ṣàlàyé nǹkan tẹ́ fi ń ṣe. Àlùmọ́ọ́nì tẹ́ ń tà, ẹ̀yin lẹ mọ̀ bí China ṣe wà nínú igbó, àbí báwo ni gọ́vnà àná òun ò mọ bí àjèjì ṣe wà nínú ìlú? Ṣó possible? No, ṣó ṣe ń ṣe? Kò yọ ọba gan sílẹ̀. Ọba ò lè sọ wípé bí wọ́n ṣe ń wakùsà lórí ilẹ̀ tó òun jẹ ọba sí òun ò mọ̀ ń pa ẹ̀. A jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti jẹ ọba. Ìlú tẹ́ jẹ ọba lé lórí tí àwọn fọ́rínà dẹ̀ wọ ọbẹ̀ wá tí wọ́n wá ń wakùsà, ẹ lè sọ wípé ẹ mọ̀ ń pa ẹ o. So ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, gbogbo kùsà tó ń wà nílẹ̀ Yorùbá, ọwọ́ olóṣèlú àtàwọn ọba, ọwọ́ ni ká ti máa béèrè. So ìlú tí wọ́n ti ń rí oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́ọ́nì tó yẹn, tí ìyà dẹ̀ wá ń jẹ ará ìlú bélé yìí, tí ìyà wá ń jẹ ará ìlú, ẹ wo àwọn ọmọ, ẹ wo bó ṣe rí, ẹ wo kọ́ tẹ́ sọ àwọn ọmọ ọlọ́mọ dà, ẹ wo kọ́ tẹ́ sọ olùkọ́ dà, àwọn òbí, ẹ wo tíṣà, ẹ wo tíṣà yẹn lẹ́yìn, àwọn ọkùnrin tíṣà tí wọ́n jọ jí wọn gbé lẹ́wọ̀n lẹ́yìn yẹn, wọ́n bẹ́ olùkọ́ lórí. Ìyá tí wọ́n bẹ́ ọkọ wọn lórí yẹn, ṣe wọ́n pé bí wọ́n ṣe ti fi wọ́n sílẹ̀ léni báyìí, ìrònú mi tilẹ̀ ti dá sí wọn lára yẹn. Wọ́n ti ronú ẹ̀ báyìí lọ́tọ̀ léni. Ó yẹ kí ọkọ wọn ọjọ́ wọlé wá báyìí ni. Bí wọ́n ṣe fi àwọn wọ̀nyí sílẹ̀ báyìí, ó yẹ kí wọ́n fi olùkọ́ yẹn ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn náà ni. Ìrònú tí ó máa wà lára àwọn ọmọ àti ìyàwó wọn nìyẹn báyìí pé ọkọ wọn náà ò bá padà wá báyìí ni o. Wọ́n dẹ̀ bẹ́ wọn lórí. Wọ́n dẹ̀ bẹ́ wọn lórí. Èní ìrònú ẹ̀ máa ti yàtọ̀ sí pé ọjọ́ tó wọ́n tẹ̀ gbọ́ ìròyìn pé wọ́n bẹ́ wọn lórí. Ṣùgbọ́n ẹ ti dá ìrònú mi kún ìrònú mi sílẹ̀ ní ara wọn léni ni. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, olùkọ́ tí wọ́n bẹ́ lórí, ẹ má gbàgbé wọn. Ẹ má gbàgbé wọn o. Ẹ̀yin ọba, Olúbàdàn, Aláàfin, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ má gbàgbé olùkọ́ tí wọ́n bẹ́ lórí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ má gbàgbé ẹbí, ìyàwó, ọmọ olùkọ́ tí wọ́n bẹ́ lórí o. Iṣẹ́ ìjọba ni wọ́n ṣe o, kì í ṣe iṣẹ́ ara wọn ni wọ́n ṣe o. Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ olùkọ́ kó lọ sílé ìwé láti lọ kọ́ ọmọ foundation ògo ọlá, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ oní foundation ọmọ. Ṣèyí Mákindé, Ààrẹ Tinubu, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú wọ̀nyí, olùkọ́ kan ló kọ́ yín o.